ṣe gan ẹ bá tẹ ṣàánú obìnrin náà ẹ dìde sẹ ẹ ti mú mi kó nínú ẹ sì ti mú mi kó nínú ó sì gbogbo olólùfẹ́ ìkànnì Olújísọ́ọ̀sì ṣé gbogbo alamọ̀yá yìí ṣé gbogbo alamọ̀yá yìí láìpẹ́ yìí ní ọ̀sẹ̀ tó kọjá Ọlọ́run lo Àgbàlá Gabriel fún Yáyọ̀ nípasẹ̀ ọ̀rẹ́ wọn tí ojú ń dùn yẹn tí wọ́n pọnmi tí wọ́n fi kọ́lé tí wọ́n kọjú sí wọn ilé wọn wà lọ́ọ̀kan náà ìyá yìí ń dúpẹ́ gan torí ìyanu ti ṣẹlẹ̀ nínú ayé ìyá yìí gan o ṣùgbọ́n ṣé àwọn náà ní ya aláìmoore tó bá yá bó ṣe ń dúpẹ́ tó ń sunkún dúpẹ́ yìí sìn ṣé àwọn náà ní ya aláìmoore tó bá yá bí ìyá ìbejì ọmọ aráyé le bí Muyideen àtàwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ya àfibi ṣolóore nígbẹ̀yìngbẹ̀yìn ni ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wo bí wọ́n ṣe ń dúpẹ́ tó ń sunkún dúpẹ́ àti àwọn ìyanu tí Ọlọ́run tún ṣe nínú ayé wọn ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan ẹ ṣeun ó yá lókè lọ́hùn. bóòní ẹ káàárọ̀ mọ́mídà Ọlọ́run ti bá màmá yìí ṣeun we've been so busy so a kàn ní láti wá láàárọ̀ yìí iṣẹ́ yẹn pọ̀ lọ́wọ́ wa ẹ kú iṣẹ́ o adé ayọ̀ ọmọ wa ẹ ṣé mo dúpẹ́ o ẹ dìde jàre ẹ ṣé ojú òní ti yẹ aláìní àlàáfíà ni ẹ ṣé mo dúpẹ́ o wọ́n ti bá yín lálẹ́ náà dáyìn wọ́n ti bá yín rẹ̀ tán ọmọ wa ẹ ṣé o ẹ ṣé o wọ́n ti bá yín lálẹ́ tán ẹ dìde ẹ ti wọ́n bí tán ẹgbẹ́ náà kọ́ ẹ mọ̀ bọ́ ẹ ṣé mo dúpẹ́ o. ọ̀gá wá gbọ́wọ́ mama bóòní dídé mama sálàfẹ́ lẹ́wà ẹ jẹ́ kí mama náà ẹ dìde ẹsẹ dáàdi mi ẹ ní gbé sọmọ bí ò ṣe bí ọmọ ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú lórí ayé yín lórí iṣẹ́ yín ibi ò ní ṣẹlẹ̀ sí yín ẹ ní jẹkọrọ ẹ ní mọkọrọ ẹ ní rí wàhálà ẹ ní diwo ní àná ẹ ní diwo ní ajípo dára. mo wà sí ń jẹ́ lòlù ọ̀dọ́ yìí ó wá ń fọyín sí abẹ́rẹ́ ni abẹ́rẹ́ ọ̀kan ni òrẹ́ tá a bá sọ̀rọ̀. ẹ ṣé o ẹ ṣé dáàdi ẹ dìde ẹ jẹ́ wo bẹ́ẹ̀ ẹ jẹ́ wo bẹ́ẹ̀ ẹ dìde ẹ dìde masari ọmọ gbogbo bí tẹ bá ti débẹ̀ máa ń rà àánú gbà ní lórúkọ Jésù ẹ ní fi wòlé àná aṣọ yín ò ní pọ́n ẹ ní fòsì yorùbá ẹ ní fìpọ́njú lórí ayé yín ẹ máa ń rà àánú gbà gbogbo bí tẹ di ọmọ yín ò mọ bá àánú pàdé ẹ já wo àwọn bí tán rẹ ọ̀gá wa ọ̀gá tán yẹn wow very good gbé lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ já wọlé wọ́n ti rẹ́ gbogbo ẹ̀yìn yẹn náà ẹ já wo nútọ́ rẹ yóò dà wọnú rẹ nínú yẹn ọ̀gá bàbá báyìí bàbá yìí ẹ kú iṣẹ́ o ó ti ṣe ní ti ó kú bí ilé òní ó ti rẹ ìwé rẹ ilẹ̀ olágbára ọdún ìbò náà tún rẹ bàbá ìbò náà tún rẹ sọ́rọ́ nílé ọ̀gá. very good very good wọ́n ti rẹ́lẹ̀ ọtí ẹ ṣe gan tẹ́ ẹ bá tẹ́ ẹ ṣàánú obìnrin náà ẹ dìde sẹ́ ẹ ti mú mi kó nínú ẹ sì ti mú mi kó nínú òsì ẹ ṣe ẹ ní mọ́sì láyé yín ẹ ní fọ́sì ló gbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàánú mi ẹ ní rí nira tẹ́ fi jáde láyé ẹ ní nira mo ní rúkú yín wálé ẹ ní sìnkú ọmọ ẹ ní sìnkú ọkọ ẹ sì ní sìnkú aya gbogbo tẹ́ ẹ bá ti débẹ̀ ilẹ̀kùn àná mọ̀ sí fún yín lórúkọ Jésù ẹ ní fi nira lórí ayé yín ẹ ṣe dáàdì mo dúpẹ́ Ọlọ́run ló ṣe ẹ dìde òjò rọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ kú oríire tẹ́ bá ṣe eré fún yàn tí yàn dẹ́ dúpẹ́ ẹni yẹn dì sábòrè mi tẹ́ bá ṣe eré fún yàn tí yàn wá dúpẹ́ ẹni yẹn dì sábòrè mi wọ́n yìí ṣe wíńdò wọn yìí ṣe sílẹ̀ o bẹ̀tì yanu máa ṣẹlẹ̀ wá bọ̀ ọ̀gá ìdá kékeré lórúkọ rẹ̀ náà máa bọ̀ sálọ dáàdi sálọ ní bó ti sálọ nù ẹ kú sálọ ẹ̀yà o ẹ kú sẹ́ o lọ́mọ wa sábà ṣẹlẹ̀ wa. God bless you ma. God bless you ma. Àmín. Àmín ma. Àmín ma. Àmín ma. Àmín ma. Ẹ kú sẹ́mi yẹn. Màmá bò lọ́dọ̀ yín báyìí. Ìyá. Ẹ pẹ̀lẹ́. Bóòni. ẹ ṣe gan ni dáadáa ni. Bóòni ṣe ẹ̀ ń tajà wẹ́rẹ́wẹ́rẹ́. dáàdi wọn kà dáadáa. Ọjà wà lólé. Ẹ sọ. ọba ṣe é sí bẹ́ẹ̀. N kò ní ìgbà sí. Ẹ̀rọ yín kò ẹ̀ sì máa lò. a ti ń ṣe gbogbo nǹkan nù rẹ̀. Wọ́n ṣe nǹkan nù rẹ̀ lọ́wọ́. Fírísà yín lẹ ti ń lò. ẹ mọ̀ mú náà wá o. Mọ̀ mú náà wá. bẹ́ẹ̀ ni sà. Mọ̀ mú náà wá. Ẹ̀yin lè jẹ́ mú náà wá. Bọ̀dá ìjà. Ó yẹ bá ń ṣe àwọn gíláàsì yìí.
máa bọ̀ 500,000 bọ̀dá ẹ̀ ti rí nínú Dubai ló ti rí nínú ọ̀kadà rẹ̀ so ẹ súnmọ́ mi bọ̀dá ẹ súnmọ́ mi ṣé òye yẹn ò jù máa bàbá ní nǹkan tó wù òun ṣe ó ní ọ̀kadà ló wù òun ṣe so bọ̀dá ẹ̀ mo dẹ̀ ti wá mi ìráyè wá ó dà pé ó di jẹrin báyìí àbíjà àrùn tí mo wá èní ni Thursday Monday ni mo ti débí now ojú ò ní tì yín sẹ́rí bọ̀dá yìí ọmọ ńlá ni so ó ti yé mà ọmọ ńlá ni kò ní di liability ọ̀kadà ló fẹ́ gùn ọ̀kadà mo dẹ̀ fẹ́ kí Ọlọ́run ràn wá lọ́wọ́ mo fẹ́ kí Ọlọ́run ràn wá lọ́wọ́ kí ara ọ̀kadà yẹn fún wọ́n dẹ̀ ti rí 500 nù ọ̀kadà tí wọ́n fẹ́ rà wọ́n fẹ́ rọ gbogbo ẹni tó wò pátápátá pé kí orí yẹn kó kalẹ̀ kó orí yẹn kó kún kó dẹ̀ délẹ̀ so kó jẹ́ pé tí màá bá padà àbí báyìí ọ̀kadà tuntun náà ń gbé bọ̀ wá fún 1.2 million náà dẹ̀ pé ọ̀kadà ó dẹ̀ ti 500,000 wọ́n máa kú bí 700,000 so ojú ni tí n ṣó fẹ́ gun ọ̀kadà. màá gùn bẹ́ẹ̀ ni sà oṣù bẹ́ẹ̀ ni sà ọ̀yà sọ fáwọn yẹn. mo fẹ́ gùn o ẹ ṣàánú mi o mo fẹ́ gùn ẹ ṣàánú mi mo fẹ́ gùn ẹ ní dáàbò ọ̀kadà ló fi máa gùn. bẹ́ẹ̀ ni sà. pàtó tí lóun máa gùn ọ̀kadà yẹn ó máa gùn inú mi ti ẹ̀ dùn ẹ wọ àwọn freezer màmá àwọn freezer wọn àwọn chairs wọn so màmá wa sọ pé gbogbo àwọn tó ń wá bí ẹni wọ́n ń ṣàdúrà gan. à ń ṣe àdúrà gan kò sẹ́ni tó débi tí ò ṣe àdúrà à ń ṣe àdúrà. ṣé ẹ lè ka àwọn tó ti wá kí n bì. ẹ ló lè ká ohun mọye wọn ìyá wa kan ó lóun rí yín lórí fídíò náà sọ pé irọ́ ni àmì àwọn sọ pé irọ́ ni kí sọ gbọ́n tó lòun ó ṣe lòun ó ṣe ó lọ sọ pé yóò ṣe ìyá yẹn wá débi ìyá sọtímà wọn wà sẹ́ẹ̀lì kan wá débi wọn bá tún wá ń kọ́mẹ̀tì pé àwọn sọ pé yóò ṣe ẹni yóò ṣe sẹ́ wọn wá torí ẹ̀ wá bí wọn wá rí i mẹ́yìn yẹn ti dáa jù mo ní sẹ́mi wọn làwọn ọmọ wọn o wọn làwọn ọ̀dà wọn mọ̀ wọn sọ wọn ṣàṣàdúrà fún wọn. kábíyèsí rẹ ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí ṣe bẹ́ẹ̀ ọlọ́run nìkan ló ń wí bẹ́ẹ̀ tí ṣe bẹ́ẹ̀ náà bọ̀dá yìí dídé bọ̀dá yìí arákùnrin ìfowókè lẹ́ẹ̀méje bóòlù ó ṣe kó kalà rẹ tó bá dé bóòlù ó ṣe kó tó bá dé báyìí bam gùn ni màá gùn tí bọ̀dá ìgbà ní tó fi ń ṣiṣẹ́ ó ní oore tí Ọlọ́run ṣe fún wọn yìí ló lè fi last because géńdé ni kò tí ì máa rí gan kò tí ì máa how old are you kí ni yéé jẹ báyìí ó ti wọ mélòó báyìí 35 years kó máa rí lòkù so ibi náà ló wà ó náà ní yàrá ń bì ọ̀gágun ẹja dra ọ̀kadà rẹ̀ ojú ò ní tì mí. ẹ ṣé mo dúpẹ́ ayé yìí ò ní bàjẹ́ ẹ ṣé gan o ìyá yẹn náà rà nígbà o ẹ ṣé o ilẹ̀kùn ọ̀run ó sì fún yín o gbogbo tẹ́ bá ń dé yóò máa ṣe é ṣe o ẹ ṣé o. ẹ bá ara ọ̀kadà fún súnmọ́ bí so that oyin tí a ṣe fáwọn mọ̀mọ́ yìí ó lè mọ́ wọn lọ́wọ́ tí tóun bá fi lè ń jẹ nínú gbogbo tá a ṣe fáwọn mọ̀mọ́ yìí gbogbo nǹkan yìí ò lè pẹ́ wọ́n ń ta foodstuff wọ́n ń lo ẹ̀rọ wọ́n ń ta nǹkan tútù so wọ́n lé ọ̀kadà yẹn náà ló ń gbọ́n kó máa ń gbà wà tẹ́lẹ̀ ni kó wá ní tiẹ̀ báyìí ó dẹ̀ ti rí 500 tí ì bá ṣe mọ̀mọ́ yìí ti arẹ́ lé wọn mo mọ̀ pé àánú yẹn bá ti sọ̀rọ̀ gan bẹ̀ mọ̀mọ́ yìí close to 1 million náà ti ná sílé mọ̀mọ́ tí ó wà níwájú wọn yẹn tá a bá rẹ ilé ọ̀dọ̀ wọn yẹn ojú òní tí yìí ẹ bá ń pe àkáǹtì mo fi Kristi bẹ̀ gbogbo ẹni tó wò mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹni tó wò ẹ jára ọ̀kadà yẹn fún mọ̀dá ẹ bá mi ṣí ẹ̀ olóríire kan tí wọ́n kì í kó ríire láàrin 72 hours wòmí olóríire kan tó máa kí kó ríire láàrin 72 hours bá mi ṣí ẹ̀ gan bó bá ṣe ṣí ẹ̀ ni kò sọ pé they will congratulate me pé wọ́n kí èmi náà kó ire they will congratulate me they will celebrate me so màá ní kápá àkáǹtì wọn again wọ́n náà ti rí 500,000 so bóyá is it 495,000 rather wọ́n dẹ̀ ta ọ̀kadà 1.250 1.3 million 1.3 million ní ìwé gbogbo ẹ̀ tó náà máa bá ṣe wọ́n á gba nọ́mbà gba gbogbo ẹ̀ ẹ jọ tí bọ́dà ìbára ọ̀kadà tó bá ń gùn kódà ìwọ̀nba tó tún mú wálé gan á tún máa tún fi ṣẹ̀mù òun náà máa márì ó gbọ́dọ̀ dù á dẹ̀ máa mọ́nítọ̀ ẹ̀ gan a máa mọ́nítọ̀ ẹ̀ ó gbọ́dọ̀ ní àkáǹtì wà á ṣí àkáǹtì tó máa save owó sí
tó bá ti ń dé láti bí ọ̀kadà o gbọ́dọ̀ máa save bí 5,000 every day because ọ̀kadà o lè rí 10,000 lójúmọ́ o lè rí 8,000 o lè rí 12,000 depend bí tó bá ti ń ṣe o gbọ́dọ̀ máa save owó lójúmọ́ so that bí àtọ́kadà yẹn bá gbó báyìí wà á tẹ̀ tuntun ra tuntun míì lọ́wọ́ ara rẹ̀ o gbọ́dọ̀ ṣàkántó ẹjẹ́ àrọ̀kadà fún ẹjọ́ ẹjẹ́ ọtí 500 ẹjẹ́ àrà fún tí n bá rí èèyàn mẹ́wàá tó fún 50,000 n bá láwọn èèyàn 20 tó fún 20,000 10,000 5,000 2,000 n fa 100,000 200 ẹ fún ó ti rí 500 ó kù bí 800 báyìí ẹjẹ́ àrà fún ẹjọ́ ẹjẹ́ àrà fún ẹjẹ́ àrà fún ẹjẹ́ àrà fún ṣẹ́gun tàbára fún mọ́ tàbára fún ìrọ̀rùn ogi ní ìrọ̀rùn ẹyẹ mọ̀mọ́ ẹ̀dìdé ìyá ìrọ̀rùn ogi tí ẹ̀ ní ìrọ̀rùn ẹyẹ tí wọ́n so tí ibi tí jíjẹ yẹn bá ti ilé tó bá ti lọ́kàrà tiẹ̀ tó tiẹ̀ ti sẹ́pẹ́rẹ́ ẹ bá mi ṣí ẹ̀ olóríire kan bá mi ṣí ẹ̀ olóríire kan mọ́ ẹ ti gbé ẹ ti try ẹ ti pray àdúrà yín ń gbà àwọn méje pè mí inú òye bí mẹ́jọ pè mí pé dádì ẹ jẹ́ kí ayé máa gbàdúrà àwọn rí ipa àdúrà yín láyé àwọn ó yẹ tó pray báwọn yẹn. ẹ̀yin arọ́ ńláyìn ìmọ̀ yín rí ẹ̀ sì rí mi rí ẹ̀ sì ń ṣe mí láàánú àníbi ò ní í ṣẹlẹ̀ sí yín ẹ̀ sì ní í jẹ̀kọ̀rọ̀ mọ́ ní títí ayé yín lẹ́yìn ẹ̀yin kọ́ máa ráàánú gbà ní ẹ̀ pẹ́ tí ń ṣèyàn lóore ìyí tún yàtọ̀ ẹ̀ ráàánú gbà o ẹ̀ ní rí bí o irinṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín o ibi tẹ́ ẹ ti ń ráàánú gbà tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ ẹ̀ ní ṣìṣẹ́ ń bẹ o ẹ̀ ní rògùn ẹ̀ ń bẹ o. àkáǹtì tó máa fi sanwó ọ̀kadà àkáǹtì 31 31 60 00 24 38 again 31 60 00 24 38 again 31 60 00 24 38 Ecobank ọmọ Rọ́mọkẹ́ Ọlálérí Àsàní 31 60 00 24 38 31 60 00 24 38 Ecobank Rọ́mọkẹ́ Ọlálérí Àsàní ẹjẹ́ ọ̀rọ̀ kàrà fún bọ̀dá ẹjẹ́ rà fún ibi tó kẹ́yìn sí náà nìyẹn ẹ̀rí ẹ̀ṣẹ́ gbogbo blọ́gárì wọ́n ti ṣe mọ́tò tá a sọ yẹn gbogbo blọ́gárì wọ́n ti ṣe pátápátá bí ti bẹ̀yẹn náà wọ́n ti ṣe àkàyèsí ọlọ́run ṣe ń jogo tí àwọn nù gbẹ̀dá jókòó sí yìí gbogbo ẹ̀ ló lé dáadáa yàbẹ̀ rí ọlá ti dé ọmọ ìdílé ni mọ̀ ẹ̀kọ́ orin mẹ́ta fún àwọn orin mẹ́ta. olúwa ò ṣe ń wo mo ti gbé ọ̀gá o bàbá olúwa ò ṣe mo gbé ọ̀gá o bàbá olúwa ò ṣe títí ayé lèmi ó máa yàn o títí ayé lèmi ó máa gbé ọ̀gá o títí ayé lèmi ó máa yàn ògo èmi kò lè ṣe kémi má yìn bàbá mi èmi kò lè ṣe o kémi má yìn bàbá mi ló jẹ́ ọlọ́run àgbàlagbà o bàbá mi ló jẹ́ ọlọ́run àgbàwòye o èmi kò lè ṣe kémi má yìn bàbá mi o hallelujah o èmi ò yàn ọ́ bàbá ọlọ́run títí ayé o èmi ò yàn ọ́ bàbá o ṣe hallelujah tó pọ̀ ó sànà àmọ́yé ìyìn léraléra lèmi ò fi dúpẹ́ èmi ò yàn ọ́ bàbá ọlọ́run títí ayé o èmi ò yàn ọ́ bàbá Jésù lọ́ba ó ṣiṣẹ́ ìyanu òkùnkùn gbọ́rọ̀ agbára rẹ̀ ò fún lọ tàlẹ́ nínà tí ó lè yàn ọ́ tàlẹ́ nínà tí ó lè yàn ọ́ ó ṣe ń àná ó ṣe ń òní ó ṣe ń gbàkúgbà ó ṣe ń ọjọ́ gbogbo ó ṣe ń àná ó ṣe ń òní ó ṣe ń gbàkúgbà ó ṣe ń ọjọ́ gbogbo olúwa ò ṣe ń wo mo gbé ọgá òun. màmá ẹ dìde kwaya ni màmá yìí kwaya gidi ẹ ṣíà ẹ gba orí òjijì ẹ gba àánú òjijì ẹ gba ìrànlọ́wọ́ òjijì olúwa yóò gbé yín ga yóò san fún yín ẹ ó sì rí àánú gbà ojú òní tì yín wọn ò ní fi ọ́ sí ẹ̀yẹ rẹ di ayẹyẹ in Jesus name o fẹ́ pè mí kí ló ṣẹlẹ̀ wòlíì ẹ̀yin náà 07054 900 751 you know I love you God bless you. ní àti Your Service TV láti mú fọ́nrán ìwá fún wa nípa bó ṣe ń lọ
ní Àgbàlá Gabriel pẹ̀lú àwọn màmá, àwọn arúgbó, àwọn opó, àwọn tó jẹ́ pé àwọn ènìyàn tí wọ́n ti rò pin pé wọn ò lè jẹ́ èèyàn tàbí wọn ò lè ṣe rere mọ́ tàbí wọn ò lè rọ́wọ́ mú lọ sẹ́nu tí Ọlọ́run lo Àgbàlá Gabriel fún wọn. Ìkan nínú ẹ̀ la tún mú wá fún wa yìí o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ̀, ẹ jẹ́ kó lọ viral gan, pàápàá jùlọ kí bọ̀dá yìí kó lè tètè rí ìrànlọ́wọ́ lórí ọ̀kadà tí wọ́n fẹ́ rà fún wọn. Bá ṣe ń share ẹ̀ náà, olóore àtàláàánú, Ọlọ́run yóò share kan àwa náà. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá subscribe sí At Your Service TV, ẹ jọ̀wọ́ ẹwọ́ tẹ fi ń subscribe yẹn ẹ ní fi gbọ́mọ sí o. Ẹ fi gbé nǹkan rẹ̀ ṣe nínú ọdún yìí lórúkọ Jésù. Gbogbo tẹ bá dáwọ́ yẹn lé láti sìn lọ, a máa yọrí sí rere. Ẹ ṣeun, a tún padà wá láìpẹ́.